tí ó la gbogbo àgbáyé já látàrí bọ́n ṣe ń wò lórí ẹ̀rọ ayélujára. Ṣàyẹ̀rì ni àgbọ̀ olè ẹ mú dáadáa ẹ fà dáadáa ó jí góòlù 90,000 ní 900,000 ní. Wọ́n ní olóyè Liz Anjorin lọ sí Ìdúmọ̀tà ó lọ jí wọn ní ọlọ́jà àwọn olólè ń bẹ̀. Ọ̀rọ̀ yìí bó ló ṣe wáyé báwo ló ṣẹlẹ̀ gan-an níbo ni ẹgbẹ́ ọ̀tún yára pé ẹdílé ẹjọ́ lórí ẹ̀ níbo lẹ gbé dé ipò ló wà lónìí àti pé nírú èyí tí ó jẹ́ àyájọ́ ọjọ́ ẹ̀ kí ló wá sí lọ́kàn kí lè rò báyìí lónìí. Lálẹ́ àkọ́kọ́ ìní ó jẹ́ ọjọ́ tí mo ní dùn jù torí pé Ọlọ́run bá láàánú kó má fi ẹ̀mí wa kó má fi ṣètùtù ọrọ̀ ajé fún ọmọlàkejì. Gbogbo àwọn tó dìde ogun sí mi níwò ní ọdún tó kọjá wọ́n fi ẹ̀mí wọn ẹ̀mí àwọn ọmọ wọn àti gbogbo ohun tó yẹ kó jẹ́ láyé wọ́n fi ṣètùtù ọrọ̀ ajé fún mi. Ó lè bàyàn lọ́kàn jẹ́ because tẹ́ bá wo àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí èlò ní nǹkan tó ń gbé kalẹ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn ta ló mú wá sí Nàìjíríà iṣẹ́ kátà stone kátà àwọn nǹkan tó ń tà yẹn ta ló mú wá ta ló gbé wá sí Nàìjíríà èmi tí mo gbéṣẹ́ stone wá rí so tó bá wá jẹ́ wípé ọ̀dọ̀ wọn nírú nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀ sí mi mo tún sọ pé mo dúpẹ́ lọ́dọ̀ náà ẹni tó yọ Yorùbá ló kó ẹrú Yorùbá ló pé pa báwo lọ́wọ́ ṣe gbìyànjú tó Ìgbò ò dájú ẹ̀ Haúsá ò dájú ẹ̀ ọjọ́ tó kan Yorùbá náà dájú ẹ̀ máa jó lọ ní Yorùbá sọ Fábíọ́lá you understand tẹ́ bá wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ìdúmọ̀tà sí mi ní February 5 ṣé ẹ padà rántí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ní April 9 ẹ ṣáà wò ó ní April 9 ọ̀dọ̀ wọn jóná tí gbogbo dúkìá sọnù tó jóná beyond repair ó jóná débi pé èèyàn kú síbẹ̀ nígbà tí iná yẹn máa bẹ̀rẹ̀ ibi tí wọ́n ti dá mi jókòó for 4-5 hours yẹn iná yẹn ti bẹ̀rẹ̀ iná yẹn jó ibi tí ẹ̀rọ Ọlọ́run ti bà mí iná yẹn ò jó wá síwájú o ṣe rí ọ̀dọ̀ bọ̀bọ̀ tí mo ti rajà yẹn upper year ni mo ti rajà yẹn ní 2023 ni mo ti rajà yẹn tí mo dẹ̀ fún lówó nígbà tó ń retí owó mo wá wọ ibì kan lọ lẹ́yìn ṣó ti yẹn torí pé mo tún ní ọjà tí máa ń supply nínú ọjà yẹn mo ní ọjà tí mo máa ń supply sorry excuse me àwọn bísínẹ́sì wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ so mo lọ sọ́wọ́ ẹ̀yìn kí n tó padà wá nígbà tí mo padà dé ó lóun tiẹ̀ ó dẹ̀ gbé ọjà yẹn fún mi àwọn méjì ni mo ra nǹkan lọ́wọ́ mo ra nǹkan 21 or 22,000 lọ́wọ́ ẹ̀ tó wà wájú ẹ̀ ọjà ti tiẹ̀ 91,000 naira ó dẹ̀ gbé àwọn méjèèjì bọ́jà yẹn fún mi mo lọ nígbà tó wá di February 5 tí mo padà síbẹ̀ èmi gan ni mo tún lọ bá pẹ̀lẹ́ báwo ni ṣó wà pa ó ní ohun tí ó wà mí owó ọjọ́ sí òun ò rí mo ní orí kẹ̀ mo ló dẹ̀ lọ o èmi gan mo ti fún ní nọ́mbà ọkọ mi mo ní oṣù ọ mo ní lọ trace ẹ̀ ó lọ aṣáájọ ń sọ kí n tó mọ̀ ó ti lọ fúnra rẹ̀ lọ pé àwọn èèyàn wa wọ́n ṣí aṣọ lójú mi wọ́n lọ ra táyà wọ́n lọ ra petrol mọ́tò tí mo gbé lọ síbẹ̀ tí a rọ̀bà ní mọ́tò tuntun ni mọ́tò almost 100 million naira ni mo gbé lọ síbẹ̀ àwọn ọlọ́pàá mi dẹ̀ wà nínú mọ́tò ojú àwọn ọlọ́pàá mi náà ṣe lọ kó táyà kó báwọn yóò mọ kankan. tó ń ṣẹlẹ̀ nínú ọjà lọ́rùn. ó pẹ́ kó jìnnà síra wọn gan àwọn èèyàn ò mọ̀ because tí n bá fẹ́ wọ́n náà jẹ́ fẹ́ lọ ṣe business ti tèmi torí pé mo jẹ́ èèyàn kan nínú society mi pé kí n má lọ rajà mi wẹ́rẹ́wẹ́rẹ́ just like tí n bá fẹ́ gbọ́njẹ fọ́kọ mi má lọ́nà ọjà má wo ṣàkì má wa bọ́ọ̀dì you know èmi life mi ọmọ ṣiṣẹ́ iṣẹ́ ni mímí ìṣọ̀lẹ̀ bọ̀bọ́ yẹn fúnra rẹ̀ ló lọ pe èrò wá ṣó ti yẹyin ó ní ọmọ kan obìnrin àjèjì kan tó ní òun mọkọ mi ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ àti ó máa ń jókòó sí láì yẹn ibẹ̀ náà ti rí orúkọ ọkọ mi pé èmi ni òun náà ṣe dènà dèmí bẹ́ẹ̀ pẹ̀lú Gistlover ó ti yẹyin payment proof orúkọ tá fi sanwó fún wọn ni wọ́n ti rí náà fi mọ̀ pé èmi ni ṣó ti yẹyin pẹ̀lú mo ẹ máa ń múra ẹ̀ fẹ́ máa sọ pé máa ń múra báyìí ṣó ti pẹ̀lú orúkọ yẹn so wọ́n yọ aṣọ lórí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní parọ́
tẹ bá lọ wo fídíò yẹn ẹ máa gbọ́ tó ń sọ wípé ẹ jẹ́ ká sọ pé a rí góòdù lọ́wọ́ ẹ̀ fúnra wọn náà sọ a set ẹ̀ up